túnre o mo tún ti dé gẹ́gẹ́ bí ṣe mi o gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé lórí bí Yorùbá ṣe máa bọ́ nínú oko ẹrú tá a wà yìí inú ìrìnkèrindò yẹn tá à ń bá káàkiri òun la bá wá sí ìlú tí a wà lọ́wọ́lọ́wọ́ ìlú wo la wà a wà nílùú Àkùngbá Àkókó ibẹ̀ la wà lọ́wọ́lọ́wọ́ yìí gbogbo ẹ̀yin tí ẹ̀dẹ̀ ti ń sáré ń darapọ̀ mọ́ wa Olúgbénga Àdìó Williams ẹ̀ mà kábọ̀ mo kí yín ẹ bá wa pín ètò yìí torí tá a bá sọ wípé Yorùbá fẹ́ bọ́ tá a jókòó sójú kan tá à ń sọ tá a kàn ń sọ à ń tanra wa jẹ ni o a gbọ́dọ̀ jẹ́ kí awareness yẹn kó lọ káàkiri torí kò síbi tí àwọn ará bí yìí tí wọn ò dé ní gbogbo ilẹ̀ Yorùbá kò sí ilẹ̀ Yorùbá tí wọn ò dé everywhere náà ti bò nígbà tá a débi gan tá a gbọ́ àti parí ìpàdé tí a lè gbé sáfẹ́fẹ́ eléyìí tó kù la kàn fẹ́ ṣe kẹ́ lè rí wa pé àtún ti wà lákùngbà o tá a bá kúrò níbi ó tún láwọn ibi tá à ń lọ tá a bá débẹ̀ ẹ̀ tún rí wa. Sunday Clement ẹ ṣe àkìyìn o láì fi àkókò ṣòfò ẹ má bá wa pín tẹ́ bá wo bí ẹ rí i pé àwọn ọmọ Yorùbá tòótọ́ àwọn la wà lọ́dọ̀ wọn bẹ̀rẹ̀ láti òkè ń bí títí tó fi dọ́dọ̀ brọ́dà wa àti Oǹdó làwọn ti join wa tá a ti jọ wá síbí àti brọ́dà wa CSO àti gbogbo àwọn tó kù pápátá tẹ́ bá ń wò wọ́n ẹ rí wọn bọ́n ṣe jòkó àwọn ọ̀dọ́ tẹ́ bá rí wọn pápátá rí pé kò sí arúgbó kankan nú wọn they are all youths láti òkè délẹ̀ ẹ dẹ̀ mọ̀ pé tí bá ti rìnrìn mi èmi àti coordinator mi àti trustena gọ́vnà OPC ẹ rí wọn bẹ́ẹ̀ yẹn àjọ ń rìn ni àwọn dáàdi wa kan náà wà lẹ́yìn àwọn ò tiẹ̀ sí inú mítìn gbà tó ń gbọ́ nǹkan tá à ń sọ wọ́n sáré wọ́n join wa ní kíákíá pé ọ̀rọ̀ ikọ̀ àwọn náà àdẹ̀ pé wọ́n sí bàbá ẹ káàbọ̀ láì fi àkókò wa ṣòfò a ti ṣe pàdé tá a fẹ́ ṣe but a fẹ́ kí ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn youth tẹ́ ń wò wọ̀nyí tó bá ní nǹkan tẹ́ ẹ fẹ́ tí ò yé yín ẹ béèrè gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá káàkiri àgbáyé bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ báyìí èèyàn 70 èèyàn 22 ló ti join wa lọ́wọ́lọ́wọ́ báyìí tán ti ń wò lọ́wọ́ live ó ṣeé ṣe kó pọ̀ jù bẹ́ẹ̀ lọ báwọn èèyàn bá ṣe ṣí ẹ̀ ó máa pọ̀ jù bẹ́ẹ̀ lọ so màá bẹ̀rẹ̀ látọ̀dọ̀ bàbá mi tí wọ́n jókòó síbí àwọn ni ẹ̀ ń wò yìí ẹ dárúkọ yín kàn gbọ́ yín. orúkọ mi ni Wáre Òjó tí wọ́n ẹ̀wọ̀n sí Òjó Arò ẹ̀ èmi ní sáà máa ní àwọn voice ní Àkókó South West. ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ yín gan-an ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín a máa mú papọ̀ ni a lè béèrè ìbéèrè yẹn lọ́wọ́ kí n tún kọjá sọ́dọ̀ ẹni tí ó kàn ẹ jọ̀ọ́ mo fẹ́ bi yín gẹ́gẹ́ bí youth gẹ́gẹ́ bí ọ̀dọ́ ǹjẹ́ ẹ lérò yìí pé bí wọ́n ṣe ń ṣe wá lórílẹ̀‐èdè yìí lọ́wọ́lọ́wọ́ yìí bọ́n ṣe ń fìyà ń jẹ àwa ọ̀dọ́ yìí ǹjẹ́ ẹ lérò yìí pé n tó tọ́ ni tàbí n tó yẹ. ẹ wo èrè tí ẹrin lé ní n bá sọ pé èmi nínú ẹ dùn jù ẹ nírọ́ ni ó ní pé a mọ̀ pé ọ̀rọ̀ tó ṣe báyìí ni nínú àádùn sùbìrì lé ní tẹ bá ní di èrò 2000 wọ́n pèsè ẹbí ní gbogbo wa ṣe dùn gbogbo wa máa délé báyìí àṣẹwà pé wọn tó jẹ bọ́ọ̀sì gidi tó mọ̀ pé tó kù àṣẹwà sọ fún un pé kàn báyìí má ni o inú wa dùn gidi ìgbésẹ̀ tẹ gbé lágbára lọ́hùn àjíjà yìí lájà yege ni lágbára lọ́hùn àníjíjà yìí dọ̀nà kó rẹ̀ wá ọmọ Yorùbá òdodo ni wá torí pé wọn Fúlàní ṣe wá yìí ẹrù kan ti ń bà wá fúnra wa ọ̀rẹ́dì àti ṣe mítí ọ̀rẹ́dì pé báwo la ṣe fẹ́ ṣe kí ni ṣùgbọ́n àrí àwọn lídà gidi tó dúró sẹ́yìn wa tẹ́lẹ̀ ṣùgbọ́n fún ìrètí ẹ̀rín yìí tẹ́sí pé àwọn èèyàn ti wá yìí ọkà wa gan ti balẹ̀ gbogbo ènìyàn tó kù tó yẹ ká máa rìn a máa rìn ó bá a dé ṣe rìn a máa kàn sí ṣùgbọ́n nǹkan tá a nídìí ni pé kẹ́ ẹ dúró sẹ́yìn wa gbàgbàgbà ká máa wọ ẹgbẹ́ ká máa rí ká máa wọ wájú ká máa rí ká máa wọ ẹ̀yìn ká máa rí tó kọ́kọ́ wa balẹ̀. ó dáa ẹ ṣe bàbá mi màá tún béèrè béèrè kan lọ́wọ́ yín sí àwọn kan ń pariwo àwọn ní Yorùbá ò lè lọ láéláé wọ́n ní Yorùbá ò fi mọ̀ ṣọ̀kan kìnnì kan ẹjọ́ kí lẹ rí sí léyìí torí èmi máa ń sọ fáwọn pé kò sórílẹ̀-èdè tí ò sí kò síbi tí èdè àìyedè ò sí ṣùgbọ́n níbi tí ọ̀rọ̀ dé dúró yìí ẹ gba àwọn YouTube ti yín nímọ̀ràn pé ìfìmọ̀ṣọ̀kan yẹn ó ṣe kókó ká tó kọjá sọ́dọ̀ ẹlòmíì. kò sí YouTube tó wà nílẹ̀ Yorùbá báyìí tí kì í ríran àwọn tó wà lóko tó ń sáwálé àwọn tó wà ní kíní ìgboro kan tí wọn mọ bí kan tó yẹ kó sá lọ wọn bó orin sọ́ọ̀tún bó sọ pé fẹ́ yàgbẹ́ sínú gólẹ̀ ìkúlẹ̀ bẹ̀ wà rí Fúlàní bó fẹ́ ní sọ́ọ̀tún wà rí Fúlàní bó ní sọ́ọ̀tún wà rí Fúlàní kò sí ọ̀dọ́ àfihàn tójú ẹ̀ bá fọ́ tètè ẹ̀ bá di wọ́n nípa àgbàlagbà lẹ yóò bá gan fọwọ́sọ wọn yàn gidi lẹ yóò bá fọwọ́sọ yìí tẹ́rìn láti di wàhálà torí kò sí gbogbo tí o ti fètí ń gbọ́ báyìí pé wọ́n ní àwọn ènìyàn láti ọjọ́ sí àwọn ti ń gbọ́ gba ẹ̀ tí ì dé ọ̀dọ̀ wa ṣùgbọ́n wọ́n ní pé kì í ṣe ètò dáa ni wọn pé àwọn kan ti máa yọ ọlọ́sùn yọ lọ́sì wọ́n ti máa sọ́ di wa ṣùgbọ́n àwọn gan fúnra wọn gan rí pé àwọn lídà wa gan ti mọ̀ pé wàhálà wà àwọn lídà gan tó wà l'Ábùjá tó represent wa ń bí ẹ̀rù ilé gan ti ń bà wọ́n ẹ̀rù ilé ti bà wọ́n torí pé wọ́n ti mọ̀ pé wàhálà ti dé wàhálà tó ti gbalẹ̀ yóò bàbá ìní wàhálà Fúlàní àgádẹ́ rẹ́dì
nígbà tí àwọn leader wa ti wà lẹ́yìn bàbá gan rẹ́dì láti lé wọn padà. a fẹ́ dá dúró. ẹ ṣe a fẹ́ sáré lọ sọ́dọ̀ broda ẹ̀yin bá a dárúkọ wa sà ẹ dárúkọ yín. orúkọ tèmi ni Fọlárìn Ọlákúnlé. Fọlárìn Ọlákúnlé ọmọ Yorùbá tòótọ́ dẹ̀ nìyí ọmọ Yorùbá àtàtà ọmọ Yorùbá ní ojúlówó ọmọ Yorùbá ẹ ṣe gan. ẹ̀rí inú mi dùn gan fún ọjọ́ ìní torí Ọlọ́run ló ní ọjọ́ ìní máa wáyé nítorí àwa náà ta wà ní agbègbè táwa wà yìí. ẹ máa bá wa pín o. oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ lọ́tún lọ́sìn lẹ́yìn ni wọ́n ní kidnapping àwọn Fúlàní náà ló ń ṣe wọ́n ní wọ́n lọ sínú oko wọ́n kó màálù pé wọ́n máa jẹ oko àwọn èèyàn tó bá da wàhálà gbọ́gbọ́n lọ sí station láàrin 5 minutes wọ́n ti release wọn. àwọn táwa ṣe wàhálà even tẹ bá wo president àwọn nìkan ló máa dá oko adẹ̀ ń dá oko ẹjọ́ ṣoko tá a dá tá a ti waste owó láti fi dá oko tí màálù wá jẹ oko yẹn ẹjọ́ wá sọ fún mi èrè wo la fẹ́ kó nínú oko nígbà tó bá wá yá o nígbà tá a bá dẹ̀ wá lọ sí station tá a la fẹ́ fọlọ́pàá mú wọn tí o sì kọ́ tọ́lọ́pàá bá lè ṣe wọn lórí àárí àwọn Fúlàní mi gan AK-47 wà lọ́wọ́ wọn kò sẹ́ni tó máa mú wọn o ẹni tó AK-47 wà lọ́wọ́ ẹ̀ àtàwátà ní ẹni tó jẹ́ pé ọkọ̀ àtàdá ta ti ní iṣẹ́ oko ló wà lọ́wọ́ wa ṣé òun la máa lọ fèsì ẹni tó ní bọ̀nsà a lè fèsì wọn ẹ má yẹ kí n parọ́ fún yín nítorí bẹ́ẹ̀ gbogbo àwọn èèyàn ó ti sún wa àwa ọ̀dọ́gọ́ àlọ́sọpá fẹ́ lọ dá oko mọ́ ẹ jẹ́ kí tó wá sọ ṣé as an example àwa ń sin ẹ àwa jáde àwa ni níṣẹ́ ní kọ̀ọ̀kan òkúta tó ń dá wọn ti bàjẹ́ ẹjọ́ bó la fẹ́ sá lọ ó ti sún àwa fúnra wa gan àmọ́ bí ta fẹ́ lọ mọ́ torí a ti lọ tún àti lọ sí. bẹ́yìn sẹ́yìn kàwé bẹ́ẹ̀ ṣe wà rẹ̀. graduate lèmi. graduate. BSc Yorùbá ni mo ní. graduate ẹ̀yin ọmọ Yorùbá káàkiri àgbáyé ẹ̀ ń gbọ́ second class upper wọ́n tún gbé jáde òní Adékúnlé Ajásin ẹ̀ ń gbọ́ ẹ̀yin ọmọ Yorùbá káàkiri àgbáyé wọ́n lọ skul wọ́n dé kò síṣẹ́ o wọ́n tún lọ sóko wọ́n tún sọ yóò Fúlàní tún jẹ oko wọn tán oko tán tún lọ ṣe a graduate ó wà nílẹ̀ wọn ò rí fún níṣẹ́ o ọmọ primary 6 ló ná fún níṣẹ́ tó yẹ kó ṣe o ẹ̀ ń gbọ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá o ilé ti yá à ń lọlé brother wa ká tó gbé microphone kúrò lọ́dọ̀ yín kí ni àmọ̀ràn yín fún gbogbo àwọn bàbá wa ti fail wa already wọ́n ti disappoint wa tí ó wáyé káwa tún disappoint àwọn ọmọ wa tó ń bọ̀ ni ẹ gba àwọn YouTube bíi ti yín tó kù ẹ gba àwọn onímọ̀ràn tó ń wòye káàkiri àgbáyé tó ń sí níbi ìpàdé. ẹ ṣe gan àmọ̀ràn mi fún àwọn YouTube tí ò sí níbi báyìí ni pé mo fẹ́ ká fi ìmọ̀ ṣe ìkan lákọ̀ọ́kọ́ torí fún kéré wọ́n ní òṣùṣù ọwọ̀ kò sí ẹnìkan tó lè kọ ìwọ̀n ẹyọ kan ọwọ̀ tó bá ṣe bí ilẹ̀ ọkọ̀ ló máa kọ́ tí gbogbo wa bá ṣe wa lóṣùṣù ọwọ̀. tó Ondo State parapọ̀ mọ́ Èkìtì parapọ̀ mọ́ everywhere Lagos State kájọ parapọ̀ káṣẹ́ra olóṣù kájọ jàìjàì ní South West ní bíbáyìí ká bá lè gbòmìnira nítorí pé fún kíni àwọn tó wà north yẹn àwọn ló ń jèrè gbogbo iṣẹ́ táwa ń ṣe tó bá ní wọ́n ra tractor ẹjọ ní South West níbà yẹn sàmì ò tí gbọ́dọ̀ tó federal government kó tractor wá sí South West. àwa la ní fàdámọ̀ jù nítorí pé ní fàdámọ̀ ní ilé àkùrọ̀ tán lè fi dáko òun náà pè ní fàdámọ̀ àwa la ní jù ní gbogbo West Africa. bẹ́ẹ̀ ni ọwọ́ la dẹ̀ fi ń ṣe iṣẹ́ yìí ọwọ́ la fi ń ṣe a ń ṣe àwọn tó wá ń bàjẹ́ ni. ẹ ti lọ sí Bank of Agriculture tán yá yín lówó àbí. níbo wọn lè máa yára wọn lọ́hùn o wọ́n náà yíya nípa ìkọ́sọ́kọ́ tó jọ orú ẹ̀ tó bá tẹ̀ yá mi inú mi á dùn má tẹ̀lé rí fi ṣiṣẹ́ wọ́n tẹ̀ wá ní fún yín ní ọmọ orí gan nílẹ̀ Yorùbá mi báyìí. ẹ ṣe àdúpẹ́ brọ́dà wa gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá lọ́wọ́lọ́wọ́ gbogbo yín là ń kí o Ọmọlúkà yín ló wà lórí afẹ́fẹ́ wà nílùú Àkùngbá Àkókó láti wá bá àwọn ọ̀dọ́ tí wọ́n ní àròjinlẹ̀ wípé ìyà máa ń jẹ Yorùbá kò máa yẹ kí ti Yorùbá gbé ọ̀dọ́ wọn la wà lọ́wọ́lọ́wọ́ yìí o ọ̀dẹ̀ tí ń gbọ́rọ̀ lẹ́nu wọn látàárọ̀ ìlàjì àwọn tó wà níbí ni graduate ṣùgbọ́n wọ́n ṣe tán wọn ò ríṣẹ́ níbẹ̀ yìí lẹ́ni ká lọ skul a lọ skul adé kò síṣẹ́ a tún lọ sóko a tún ṣoko tán ẹ tún kó màlúù ẹ tún ní kan jẹ gbogbo oko wa ibo la wá fẹ́ wọ̀ ibo la wá fẹ́ lọ bá a lọ lóyìnbó iṣẹ́ ẹrú náà fi wá ń ṣe ń bẹ̀ àárí lóyìnbó lọ àtúnrílé dúró sí ẹ gbà wá o ẹ̀yin ọmọ Yorùbá ilé ti tó ẹ̀jẹ̀ á lọ o a wà lọ́dọ̀ ìkànnú àwọn youth tí a jọ wá ṣiṣẹ́ lénìí tí wọ́n wá sí ìpàdé tí wọ́n gbà wá lálejò in church ẹ bá wa dárúkọ yín ní ṣókí ẹ pín ètò yìí ẹ pín Olúwatóyọ̀sí Ajíbádé ẹ káàbọ̀ àkíyèsí lórúkọ wọn. àkíyèsí ọmọ Yorùbá ọmọ abínibí Odùduwà gidi. so gbogbo ètò tí wọ́n ṣe inú mi dùn mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run tó jẹ́ kí iye wa sọjí tí ò jẹ́ ká kó wa lẹ́rú so ibi tí wọ́n bá ṣe èdè báyìí àwa náà gan a tún fẹ́ lọ gbá gbogbo kan tá a ní nílé a fẹ́ lọ múra bí àwọn ṣe múra lọ àwa gan fẹ́ múra gidi o so gbogbo kan táwa ní nílé bá a fẹ́ lọ máa múra pé ó ti yá o so ilé yá òun ni gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ilé yá
ká má jẹ sọ̀rọ̀ yìí léyà o ojú ti rí tó o. ojú ti rí. àwọn ẹgbẹ́ wa gírájèdì kúnlẹ̀ àwọn àbúrò wa gírájèdì kúnlẹ̀ kò síṣẹ́ kò sábọ̀ a tún lọ sínú oko wọ́n tún bàkà wa jẹ́ nínú oko. bẹ́ẹ̀ dẹ̀ fọlọ́pàá mú wọn kẹ́ tó kú pẹ̀yìn dà wọ́n ti fi wọ́n lẹ̀. èmi ní tì ní kò sí kankan tó fẹ́ ṣẹlẹ̀ bá wọn jà wọ́n gbèjà wọn bí a bá wọn jà bá wọn kó sójà wa lé wa lédè so ilé yá o ẹ ṣe gan o èyí tẹ gbé tó wa Ọlọ́run ara yín lọ́wọ́ o àṣàṣe ọdẹ adélẹ lérí o. àmín brọ́dà wa ti sọ mí tí àwọn ọmọ tí mo fẹ́ béèrè mọ́ wọ́n ti parí ọ̀rọ̀ wọ́n ní ilé ti yá ṣùgbọ́n tí n bá ní mo fẹ́ parí ọ̀rọ̀ mo sì ń bọ̀ lọ́dọ̀ dádì o tí n bá ní mi ò ní béèrè ọ̀rọ̀ lọ́wọ́ Tiger mo ń tanra mi jẹ ni torí pé kí ni mi ì fẹ́ kí Tiger kán déédéé fò mọ́ mi kán fún àmì yapayapa no Tiger náà ń gbé lógìdán ẹ̀ mọ̀ pé ẹ sọ pé mi náà mọ ògìdán ògùnmọ̀gàrà ògìdán fèsì Tiger àjọ fẹ́ dada mi ò dẹ̀ lè jà ó lẹ́yìn tó gbójúlé àwa ní bára wa jà ní bára jà àwọn ọ̀tá wa la máa kojú a dẹ̀ máa ṣẹ́gun wọn. bàbá mi mo sá mọ̀ pé Tiger ẹ dárúkọ yín níwọ̀nba ní ṣókí. ẹkún dayọ̀ ẹkún yín dẹ̀ máa dayọ̀ o Yorùbá ń sunkún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ̀ ń gbọ́ mi káàkiri àgbáyé Yorùbá ń sunkún lọ́wọ́lọ́wọ́ yìí ẹ̀yin tẹ́ wà ní diaspora ẹ̀ mọ̀ ìyá tá à ń jẹ ńlé ẹ kàn gbìyànjú ṣe bẹ́ẹ̀ ń sọ báyìí lẹ́rù ń bà yẹn ẹ̀ lè wálé ẹnìkan pè mí olóhùn fẹ́ wá sí Nàìjíríà níta ni mo lè bá òun rí tó lè dúró tí òun tó lè bá òun ṣoògùn tí wọn ò fi ní jí òun gbé tàbí tó tiẹ̀ lè fún òun ní security mo bú sẹ́rìn mo ní kó má wọ́rì máa bọ̀ má jẹ́ kẹ́rù báyìí máa bọ̀ àbúrò ẹ̀ wá ẹ bèrè oye sójà tó lọ rẹ́ǹtì sójà mẹ́ta kan máa ṣọ́ ó fẹ́ lọ́sẹ̀ méjì péré sójà mẹ́ta ó sanwó wọ́n dẹ̀ iṣọ́ títí tó tún fi padà òun náà fẹ́ wá báyìí ó ní kí n bá òun wá sójà mi ò ní sójà sáà máa bọ̀ mo láwọn eruku tí màá fún ẹ wọ́n bá nà wọ́n lẹ́gba gan bí eléyìí mọ̀ bóyá kankan ṣẹlẹ̀ ẹ wo bàbá mi ẹ ti gbọ́ gbogbo àlàyé tá à ń ṣe látàárọ̀ kí ni ẹ ti ẹ̀ rí sọ sí nǹkan tó wà ńlẹ̀ yìí ṣé tí Yorùbá bá lọ ṣe ẹ̀ bìlí pé yà á jẹ wá báyìí. tí Yorùbá bá lọ ìyà ò lè jẹ wá torí pé a ní nǹkan tó jẹ́ pé a lè jẹ. a ní tá a lè jẹ. táwọn ọmọdọ́mọ wa jẹ tá a bá dá dúró ká kúrò lábẹ́ amúnisìn tó pé eléyìí ó ti pọ̀ jù tẹ́ báyìí sọ̀tò Fúlàní ni o wọ́n lẹ̀ ti gbalẹ̀ ọ̀bọ̀ tá a máa ṣẹ́gun wọn lórúkọ Jésù. àmín. agbára wọn ò lè ká wa a máa fi tọ́lọ́run síwájú. gbogbo tó bá dẹ̀ níláyè nílẹ̀ Yorùbá a máa sa a máa kó síra a dẹ̀ máa make sure pé ọwọ́ ayé máa bà wọ́n ọwọ́ lọ́run kó máa bà wọ́n. àmín. so gbogbo ẹ lọ ẹ̀yin bàbá wa tẹ́ wà nulẹ̀ tẹ́ dàgbà fìrì yọ̀yọ̀ àwọn mọ̀mọ́ wa àwọn mọ́ mi àwọn ìyá gbogbo tẹ́ bá wọ̀ pé ẹ lè sàfọwọ́ ọmọ yín wọ́n máa fi kojú àwọn Fúlàní kẹ́ máa rẹ́ẹ̀dì ẹ̀lẹ̀ lásìkò yìí o kẹ́ máa rẹ́ẹ̀dì ẹ̀lẹ̀ gbogbo kò tó ṣàlàyé gbogbo kó lọ sọ̀rùn kó padà lọ gbógun wá ibikíbi ó kàn lọ kásá ti rí pé àṣẹ́gun Fúlàní. a dẹ̀ máa ṣẹ́gun wọn. a dẹ̀ máa ṣẹ́gun wọn lórúkọ Jésù. ẹ ṣe dádì mi ò ní ṣaláì wá sọ́dọ̀ yín lẹ́ẹ̀kan mò ń sọ fún wa mo ní bá a ṣe ń ṣèpàdé yẹn lọ bàbá ṣáà ń tara wọ́n ń tara ó fi hàn pé bí ìyá ṣe ń jẹ Yorùbá àwọn náà rí sí i ó dẹ̀ ń dùn wọ́n ó ń bà wọ́n lọ́kàn jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ní gíráduwétì bíi 4 sílé ẹ̀yin tèmi tẹ́ wà ń bí mo sọ fún yín àwa 3 lọmọ ìyá mi àwọn 2 tó kù wọ́n wà nílẹ̀ ṣe mí nìkan mo yí ṣiṣẹ́ ìjọba díẹ̀díẹ̀ tí mo rí nǹkan jẹ àwọn 2 tó kù they are both graduates first class nìkan bú jáde second one ló ní two second class upper àwọn méjèèjì wọn àlẹ́ kò síṣẹ́ o the same thing kò sí gbogbo ẹ̀yin tẹ́ ẹ jòkó wọ̀nyí pápátá tẹ́ ẹ̀ ní graduate 2 3 sílé kò sí àfi tẹ́ bá fẹ́ parọ́ wọn ò ní fún wọn níṣẹ́ ẹ̀ ṣùgbọ́n wọ́n á fún ọmọ primary 6 so dáàdì kí lẹ rí sí gbogbo ohun tá à ń sọ látàárọ̀. ọ̀rọ̀ gidi lẹ́ ń sọ látàárọ̀ tó pé bí tí mo jókòó sí pẹ̀lú àwọn ọmọ mi bẹ́ẹ̀ wọ́n ń jì sọ́ọ̀bù wọn. wọn jẹ́ kẹ́ ẹ lísìn dáadáa. ẹgbàá mi lísìn sí mo á dánwò máa fọ ọgbọ́n bàbúrò mi kan bí báyìí pé kí ló lọ bí báyìí ó lè tó dúdú àná. mo lè rí pé gbogbo kan ẹ̀ mọ́ níwọ̀n kàmàkà lóye kàn oyè tó kàrà wò ó bá kàrà ẹ̀ jẹ́. bí ibà ṣe pé àwọn àgbà wa tó jẹ́ pé àwọn tó rí jájẹ ní Yorùbá wọn àtẹ̀tẹ̀ fẹ́ sọra wọn jí òun ṣègbà táwọn Fúlàní wọn bẹ̀rẹ̀ sí ń kalẹ̀ kò mọ́ràn lórí kó dìgbà múra wa because òun yà ń bọ̀ yà ń bọ̀ àwọn aláǹ dẹ́kun because now ogun ẹ̀ ti wá pọ̀ okun bàbá mi lápolé gbogbo oko wa ń bẹ̀ pátápátá gbogbo ẹ̀ ní Fúlàní wọn jẹ́ ta pátápátá bí ibà yìí pé wọn jẹ́ ewé kòkó wọn bá máa jẹ́ ewé kòkó wa so ibi mi àti bẹ́ẹ̀ lọ ralẹ̀ síbi mi láti lọ dakoṣù sí báyìí àwọn ayé dẹ̀ ti fẹ́ẹ̀ dakoṣù tán àti ìyá bẹ̀ sí kọ̀kọ̀ tí wa báyìí ìgbà ní iṣu ẹ máa bọ́ sásìkò tí wọ́n gbèsè ọmọdé wà gbogbo ẹ wà bíkọ́ o ti ń dojú rú báyìí o. graduate mélòó lẹ ní sílé dádì. 4 ni.
ṣáà mẹ́rin ti ṣiṣẹ́ ṣá kò sí ètò ìṣiṣẹ́ nù wọn. graduate mẹ́rin Wọn àdé iṣẹ́, kò dẹ̀ sí ètò ìṣiṣẹ́ nù wọn bá wọn mi lọ sóko ni. wọ́n ẹran wọn ní skul owó irú owó ata owó iyọ̀ Adé wọ́n tún- dé tán ẹ̀ tún bọ́ wọn àtúntàpọ̀ àtúnfi sanwó. ẹ̀ tún bọ́ wọn Yes. ó mà ṣe o Yorùbá ṣe ń gbọ́ o ẹjọ ẹ bá bọ ẹ bá mi. ṣe ń gbọ́ o ibẹ̀ lọ́mọ pamire sísì tí wọ́n á gbé wá kó wá ṣọ̀gá lórí ẹni tó ní master dání o mo padà sọ́dọ̀ Tiger ẹ̀yin ni mo fẹ́ kó sọ̀rọ̀ yìí kí ni àmọ̀ràn yín fún àwọn olóṣèlú wa àtàwọn ọba ló nílẹ̀ àdẹ̀lẹ̀ kóyan olóṣèlú kéré ṣùgbọ́n dàbẹ́ ni pé wọn ò kọ bí ara sọ̀rọ̀ yìí tó wọn ò pa àwọn ọmọ tiwọn wọn ò kidnap àwọn àwa nìyà ń jẹ Fúlàní á kidnap àwọn ọmọ wọn á fakídí wọn á bá wọn sùn wọn á rèpù wọn tán bá tún kígbe jù tán sọ̀rọ̀ jù wọn á ṣá wọn lórí wọn á ṣá wọn ládàá wọn á pa wọn kí ni àmọ̀ràn yín fún àwọn leaders wa. àwọn lọ́balọ́ba kí gbogbo wọn lọ gbéra dé o káwọn olóṣèlú wa náà kó ń padà wá sílé o kó padà wá sílé kó wá gbéra dé ibi tó rò pé wọ́n wà yẹn o tó bá yá wọn sá kàbàkàbà lọ́hùn náà o ilé làbọ̀ sí mi oko o kó padà wá kó jẹjẹ jìjà yìí o kí gbogbo lọ́balọ́ba mọ̀ o kó gbọ́ o gbogbo táwọn náà bá mọ̀ tó fẹ́ fi ràn wọn ọ̀dọ́ lọ́wọ́ kó máa múra ńlẹ̀ o kájọ jìjà yìí o kájọ gbára wa lọ́wọ́ Fúlàní o kájọ dá dúró o à ń lọ ó ti sún wa o ọ̀rọ̀ mi ò jù báyìí fún àwọn lọ́balọ́ba wa tó lóṣèlú wa o. ṣe God bless you. bó ṣe rí gan-an ni ẹgbọ́ yẹn o ok bó ṣe rí ni ẹgbọ́ yìí o a padà wà lọ́dọ̀ bọ̀dá wa ẹ̀gbọ́n wa tó ẹ bá wa sọ ní ṣókí kí ni àmọ̀ràn yín fún àwọn olóṣèlú àti eléyìí tẹ́ bá fẹ́ fi kún. fún àwọn olóṣèlú ẹ mọ̀ pé number one ìtàn àwọn ọba wa ló lágbára jù torí nípa tí àwọn olóṣèlú tó lóṣèlú bá kàn bá jẹ́ sínétọ̀ tí kàn bá jẹ́ rẹ́pù ẹ mọ̀ pé Àbújá ló wà bẹ́ẹ̀ni ó dẹ̀ ṣiṣẹ́ ní ọ̀dà àwọn Haúsá wọ̀nyẹn bẹ́ẹ̀ni tó bá sì sọ jù wọ́n lè fi dára tó bá wù a wọ́n. ní problem ẹ ṣùgbọ́n àwọn ọba wa kò sí orílẹ̀ tí Haúsá bá wọ̀ nílùú kọ̀ọ̀kan kò sọ́ba tí ò ní mọ̀ sí o ọba mi wà tí màálù ẹ̀ gan ju màálù Haúsá lọ. ọ̀rọ̀ lẹ́gbọ̀n ẹ̀yàn ọmọ Yorùbá. ó máa lù tiwọn ọba mi wà tó yẹ pé every year olóyè máa lù torí àwọn Fúlàní ń fún fúdi yẹn kọ́ ẹ bá bẹ àwọn lọ́ba wa torí nílùú tọ́dọ̀ mi náà bẹ́ẹ̀ ni gbogbo kálukú ní kọ́tà kálukú láti pé irú ọba wa bí abẹ́ jíjà kan láti pé irú ọba bẹ́ẹ̀ lọ́wọ́ sí ìjà yẹn á lè díẹ̀ á bá sẹ́yìn láti jà ṣùgbọ́n tí Fúlàní bá dédé lóru tí a bá lọ dédé gbéra ó gbúdọ̀ irú àwọn ọba gbúdọ̀ lọ́wọ́ sí pé ìfẹ́ Fúlàní kò sọ́ba lẹ́lẹ́dìde nílùú ẹ̀ pé òun fẹ́ Fúlàní kankan lágbègbè òun orú ọmọ ìlú ẹ̀ lágbára ni àlè wọn kò sí Fúlàní àlè padì dídán ni ẹ láì sí àdàgán láì sí bọn àlùfọ́ ọlẹ́ wọn pa Fúlàní ò lè pọ̀pọ̀pọ̀ kó pọ̀ tó ọmọ lílu ìwọ́n tó dá ìbọn àwọn ọba wa lẹ̀ bá wa bẹ̀ wọ́n jọ wọ́n tó kọ́ lóhùn kó parapọ̀ kí gbogbo ọba lẹ̀ yóò bá parapọ̀ kó bára wọn sọ̀rọ̀ kí wọ́n gbóra wọn yé tí wọ́n ti gbóra wọn yé kò sí wàhálà. wọ́n ṣe bísínẹ́sì míì. ká fi màálù lẹ̀ wọ́n fi màálù lẹ̀ ká ṣe bísínẹ́sì mi. wọ́n tó kọ́ lọ́hùn torí kò sọ́jọ́ ẹ̀ àwọn bàbá yìí kò rọrùn láti fún àwọn Fúlàní dédé wọ àfin ẹ̀ ìgbà wa tó wà ń gbòòrò ọmọ kéékèèké gbogbo wọn àwọn yàrá ìyá tó ń lọ sóko tó lọ gbogbo ẹ̀ lónìí wàhálà ẹ̀ ẹjọ́ tó kọ́ lọ́hùn. a máa kó ẹ ṣe gan adúpẹ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá káàkiri àgbáyé gbogbo yín la kí o ẹ ṣe màmá mi ò já ìná wọn lójoojúmọ́ làwọn ń gbàdúrà fún wa Ọládìméjì Ọbágúnlù mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ kú àdúró tì gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá láti orílẹ̀-èdè Ireland láti UK láti America láti Canada tí ẹ ti darapọ̀ mọ́ ètò yìí gbogbo yín la kí Fọlákàn Ọlárẹ̀wájú gbogbo gbàlẹ́ máa ń dúró tì wá lórí ètò yìí a kí yín pé ẹ káàbọ̀ ẹ ṣe bó ṣe rí gangan òun ni ẹ gbọ́ yẹn o ẹni tó ní ká lọ sọ́bà a sì máa lọ sọ́bà ẹ bá mi pín stíkà yìí a kàn fún wọn dání so ilé ìtókù wa kún fún CSO everything ẹ bá mi ní òun fẹ́ kẹ́ mú dání káwọn èèyàn lè rí lọ́wọ́ yín àtàṣọ ẹ kàn mú dání ẹ mú kọ̀ọ̀kan dání ẹ mú kọ̀ọ̀kan dání ẹ kó ilé ìtókù sílẹ̀ ẹyọ kọ̀ọ̀kan ti tó ẹ kàn mú dání kẹ́dẹ̀ mú vẹ́ẹ̀sì wọ̀nyẹn náà dání ẹyọ ẹ lè mú. ẹ mú vẹ́ẹ̀sì wọ̀nyẹn náà dání kí ni fídíò yẹn ń kọ́ tí mo kó wá ok ṣé kò tí ì pé ni ta ni ò tí gba vẹ́ẹ̀sì ó yá ẹ bá mi arrange vẹ́ẹ̀sì mo ti gbà tí. wọ́n fún ìmúdání ẹ̀kọ́bà. ẹ kàn sí mú dání má wọ́ọ̀rì ẹ sì mú dání ẹ bá mi fún dírẹ́fà ṣé ẹ ti gbà ní ẹ gbà fún bàbá tó wà lẹ́yìn
ẹ̀yin ń kọ́ ẹ̀ tí gbà ẹ má wọrí màá ní kán wá fún yín. ó yá bá mi pín lè fún wọn ẹ pín lè fún CSO ẹ bá ṣe tán ẹ lè wá dá padà yín lẹ́mọ́ bẹ́ẹ̀ ṣe máa arrange ẹ jẹ́ kán lẹ̀ is awareness ẹ lẹ̀ mọ́ mọ́tò ẹ lẹ̀ mọ́ machine ẹ lẹ̀ mọ́ anything ò ẹ máa mú ilé ìdáná ẹni ní àti ìṣe a máa mú wa ó ti wà láṣọ eléyìí tí ó ti fún CSO ní CD yẹn o lọ ẹ má wọrí wọn máa ní kán máa fún yín tàbí ò tí gbà ṣé dáàdi ti gbà ok ẹ má wọrí ok àwọn méjì ló kù ṣé vẹ́sì yẹn ṣe máa tó báyìí anyway ẹ ṣáàjà ṣe tán ẹ bá wa mú vẹ́sì yẹn kẹ́ fi sókè CD yẹn ń kọ́ CD tí ẹ̀ ń wò yìí láti ọ̀dọ̀ ẹ̀gbọ́n wa kan tó ń jà takuntakuntakun lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá òun ló ṣe wọ́n pè ní Ọláyọmí Kóìkì ó ní kẹ́ ẹ máa gbọ́ ọ̀rọ̀ ìṣítí ló wà ń bẹ̀ ẹ gbọ́ àwọn àṣírí ẹ gbọ́ àwọn agan pákéjì kan lọ́wọ́ tá a máa wá fún yín tá a bá ti ṣe tán àwọn àṣírí mi ò sọ kọ́kọ́ fún ilé kan tí Yorùbá bá dá dúró iṣẹ́ tó máa kọ́kọ́ ṣí sílẹ̀ for everybody láti ṣe 1 million job ni nínú 50 million 1 million job wà ńlẹ̀ because tá a bá dá dúró abẹ́rẹ́ sí ní gbàyàn sí military wa abẹ́rẹ́ sí ní gbàyàn sí ọlọ́pàá wa abẹ́rẹ́ sí ní gbàyàn sí immigration agbàyàn sí road safety agbàyàn lóríṣiríṣi ká máa sọ tàwọn ministry of education ministry of works ministry of this ministry of that àwọn èèyàn máa ṣiṣẹ́ ń bẹ̀ gbogbo yín pátápátá lẹ́ máa jórí ọ̀fẹ́ and aside of that èmi báyìí mi ò nídìí iṣẹ́ ìjọba mo ti ṣiṣẹ́ ìjọba lọ lọ́wọ́lọ́wọ́ báyìí but tí Yorùbá bá gbòmìnira màá resign because màá gba èèyàn bíi 20-30 tá a máa ṣiṣẹ́ lọ́ndà mi the same thing ẹ̀yin ẹ̀yin lè fèsì bí food processing kẹ́ máa package oúnjẹ ńgbà tẹ́yin bá níṣẹ́ tiyín tẹ́yin níṣẹ́ tiyín ṣẹ́yìn lè fẹ́ wá pé bọ̀dá ìkó wa bá yín ṣiṣẹ́ a sọ fún yín pé òun kan nídìí àwọn tó fẹ́ bá òun ṣiṣẹ́ kí lẹ máa wá ṣe ẹ wá lọ sí Ghana ẹ lọ sí Togo ẹ ní kán máa bọ̀ o pé ṣẹ́ wà ń bí ẹ tún gbà wọ́n gba visa wọn wọlé Yorùbá wọn wá ṣiṣẹ́ London yìí ihun tí àwọn ọmọ Yorùbá lọ ń ṣe ní Dubai nìyẹn àwọn ọmọ Dubai náà lọ ń ṣiṣẹ́ fún àwọn ọmọ Dubai yóò kì í ṣiṣẹ́ Yorùbá ló ń ṣiṣẹ́ fún wọn tó ń jẹ ẹ béèrè lọ́wọ́ àwọn ọmọ Yorùbá àwọn èèyàn yín tó wà ń bẹ̀ ẹ béèrè lọ́wọ́ wọn ẹ béèrè lọ́wọ́ wọn wá sọ fún yín Alájà Ìdáyàtù ẹ káàbọ̀ màmá mi kò ní bàjẹ́ fún yín so bó ṣe jẹ́ nìyẹn ẹ kàn fẹ́ bá mi kọrin kan ní ká tó máa lọ bọ̀ mo ti sọ bó ṣe jẹ́ ta ló lè léyìí sí ẹ̀mú dání gbogbo ẹ̀yin ọmọ Yorùbá bó ṣe rí nìyẹn fúláàgì wa ní gbogbo ẹ̀ làmú dání ẹ ti rí bẹ́ẹ̀ yẹn o bí ògo ti ń jẹ́ ti Ọlọ́run number 1 petition ń bọ̀ gbogbo yín lẹ máa sign yẹn ẹ dẹ̀ máa bá wa sọ because láàárín ọ̀sẹ̀ kan sọ́sẹ̀ méjì a fẹ́ raise 200,000 petitions ìgbà tó ń ṣe EndSARS tó ń pa àwọn èèyàn àwọn kan dìde wọ́n lọ ṣe petition wọn ní kan yọ Buhari láàárín ọ̀sẹ̀ kan sọ́sẹ̀ méjì 200,000 petition làwọn ọmọ Yahoo yẹn sign 3 days wọ́n ti sign almost 200,000 tí wọ́n bá dẹ̀ pé nǹkan ní petition tí ò bá wọ 100,000 United Nations ní dá sí immediately tó ti wọ 100,000 tó ti lé làwọn UK ti take care up tó ti bẹ̀rẹ̀ sí ní debate lé lórí ṣé ẹ gbọ́ pé wọ́n ti sanction àwọn olóṣèlú pé kọ́ máa wá sí UK àbẹ́ ẹ̀ gbọ́ wọ́n ti sanction wọn pé kọ́ máa wá sí UK mọ́ for now eléyìí tó bá lọ sí UK ó yọ̀rọ̀ ni kò ní lọ officially ìyẹn kan petition yẹn ń bọ̀ ẹ máa bá wa sign yẹn èkejì ẹ bá wa máa sọ fún àwọn èèyàn inú mi dùn pé CSO ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé báwọn bá ti ń parí bí àwọn tún máa sọ fún àwọn èèyàn èrè wà ń bẹ o ẹ má jẹ́ kẹ́rù báyìí pé àkàn fẹ́ ṣiṣẹ́ kò sí nǹkan tí kankan níbẹ̀ number 1 iṣẹ́ ara yín lẹ̀ ń ṣe ṣùgbọ́n gbogbo àwọn Yorùbá tó ń wò yín káàkiri àgbáyé tẹ́ bá pè wá pé ẹ fẹ́ ṣèpàdé a lè bẹ̀ wọ́n ẹ jọ ẹ bá wa wá nǹkan káwọn èèyàn wá tiẹ̀ rí fi mu kóòkì irú èyí tó wà ń bí ìtòrá ti dé bí wọ́n ti fún wa lómi fún wa gbogbo ẹ fún wa ní nǹkan ká sẹ́ǹdì ẹ̀ káwọn fi ṣe à ń lọ sékìtì à ń lọ Ọ̀ṣun à ń lọ everywhere gbogbo wọn náà là ń sọ bẹ́ẹ̀ fún so àwọn ẹni tí rẹ́dì ẹ ti rí gbogbo wọn àwọn ilé oṣù oníjẹgúdújẹrá wọn oṣù oníjàgídíjàgan ṣùgbọ́n wọn ò gbàgbẹ̀rẹ́ wọn ní ìjà tán fi ń jẹ wá wọn ló tó gẹ́ òun ni gbogbo wọn ṣe dúró ẹ rí wọn pé wọ́n pọ̀ wọn dẹ̀ dúró àti bàbá wa tó wà lẹ́yìn lọ́hùn àgbáyé adalẹ́ bàbá ẹ jọ oúnjẹ ọmọ yín èmi á náwó Oòduà nation yìí èmi á ná màá gba visa Oòduà nation màá gba passport ẹ̀ màá fowó ẹ̀ kọ́lé màá fowó ẹ̀ tọ́mọ màá tún dá iléeṣẹ́ lẹ̀ ní Oòduà nation
máa dá léṣe ńlẹ̀ orúkọ náà gbó. bọ̀ nàìjíríà táwa wọn ò lè jẹ́ kẹ́ ẹ da sílẹ̀ wọn ò tẹ̀ ní rówó bolo ti fẹ́ rówó ẹ̀ ọ̀nì rí so ẹ jẹ́ ká kọrin yìí ká yọ̀ǹda yín ẹ sọ pé báwo lórí yẹn ṣe lọ. Iléyá Iléyá o ọmọ Odùduwà Iléyá Iléyá ẹ bá mi náà aṣọ yẹn sókè dáadáa ọmọ Odùduwà Iléyá bí àkókò má bí ta ń lọ ó àti wá padà sílé ajáwọ́ lápọ̀n tí kò yọ àti gbómi làkàná Iléyá Iléyá o ọmọ Odùduwà Iléyá ọmọ Yorùbá ni mí tọkàntọkàn ọmọ Yorùbá ni mí sọ bẹ́ẹ̀ síra ẹ̀ pé ọmọ Yorùbá ni ẹ́. ṣé ẹ ti mọ àtẹ̀mú wa ẹ ti mọ̀ ẹ jẹ́ n kọ fún yín iṣẹ́ wà fún ilẹ̀ wa ẹ jẹ́ n gbé jáde níbi ìkẹ́ gbọ́ àti ní temporary anthem tá à ń kọ so ẹ ṣì àkọ́ǹsì ẹ jẹ́ n gbé jáde so that. Pé kí ni ẹ̀ ti lóòrùn ó ti lóòrùn kò ó gbé àbí. ẹ̀rọ kí ni bluetooth yẹn ni ò píkì ó ń play bí. ṣé kò wá láì fún bẹ́ẹ̀ yẹn ni. ok ó ṣe ń connect. ẹni tó bá tàbá ti ṣe tán ẹni tó bá nídìí petition yẹn kó sọ fún wa. gbogbo everybody ló máa nídìí. not doubt the anthem ó wà lórí fóònù ẹ play tọ̀dọ̀ yín kẹjẹ ká kàn ẹ jẹ́ ká kọ. iṣẹ́ wa fúnlẹ̀ wa fún ilẹ̀ ìbí wa ilẹ̀ ìbí wa ká ṣiṣẹ́ ká gbéga ọlọ́la kò níyọ gbéga fàyè rí ìgbàgbọ́ wa ni pé gbàgbọ́ wa ni pé bá ti bẹ̀rù la bọ́ mọ́ bá ti bẹ̀rù la bọ́ mọ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká jọlá ìṣọ̀kan àtòmìnira ní ẹjẹ́ a máa lépa ní ẹjẹ́ ká máa lépa tẹ̀síwájú fọ́pọ̀ ire àtòhun tó dára ọmọ Oòduà dìde ọmọ Oòduà dìde bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀ ṣẹ́rí last month akọ̀jẹ́ ni mo fẹ́ kẹ́ dìbò mbẹ̀ ìwọ ni ó ní ọmọ Oòduà dìde bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ ipò ẹrú la wà tẹ́lẹ̀ bọ́ sí ipò ọmọ àrẹ̀mọ ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀ pátápátá ẹ jọ̀ọ́ tẹ́ bá ti nídìí anthem yẹn ẹ jẹ́ kí n mọ̀ ẹ send ẹ sí mi ní WhatsApp máa forward orin yẹn sí yín kẹ́ ẹ máa kọ kẹ́ ẹ máa mọ̀ ọ́ kò sí anywhere tí wọn ò ti kọrin kódà Tinubu ń kọ Bọ́lá Tinubu ó ń kọ I have the video máa send ẹ sí yín Ìbàdàn lọ ṣe meeting tó ń ṣe lọ́sùn ó kọ anthem tá à ń lò for now nìyẹn a lè change ẹ later o lọ́wọ́lọ́wọ́ yìí òun là ń kọ iṣẹ́ dẹ̀ ń lọ so mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o gbogbo ẹ̀yin ọmọ Yorùbá káàkiri àgbáyé tí ẹ̀ ń wò wá a dúpẹ́ lọ́wọ́ yín ẹ ti rí wọ́n ti sọ̀rọ̀ yìí pé àwọn ṣetán Yorùbá gbọ́dọ̀ bọ́ lóko ẹrú a máa yọ̀ǹda wọn torí pé a ṣe ń tẹ̀síwájú lọ sí àwọn ibi míì ẹ bá wa dúpẹ́ wọ́n àwọn èèyàn wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ yín o Akíntún Ayọ̀dèjì wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ yín láti ìlú Èkó ló ti ṣáàtì pẹ̀lú wa àwọn kan náà pè wá láti
Dubai, Adékúnlé Adépọ̀jù láti USA, wọ́n dúpẹ́ lọ́wọ́ yín, wọ́n lẹ ṣe o, wọ́n ní kò ní sun yín, wọ́n ní kò ní rẹ̀ yín. Grace Olúṣòótọ́, Ayọ̀ Ògúndìímú tí gbogbo wa ń pè ní AY Citizen, àwọn náà ń wò yín lọ́wọ́. Tẹ́ bá ń gbọ́ AY Citizen, òun kan London kan ni, ó dàbí Kóìkì kan ni, Kóìkì kan London kan. Rally tí wọ́n ṣe ní October 1st fún Yorùbá Nation, 176 countries of the world náà ti ṣe rally yẹn. L'Amẹ́ríkà o, ní Brazil o, ní Cuba o, ní kò sí country náà tí wọn ò ti ṣe, all over the world. Ìyẹn fi hàn pé Yorùbá ti ṣe kí ni, àti ṣe tán. Inú mi dẹ̀ dùn pé gbogbo yín náà pẹ́ ti dìde. So gbogbo àwọn tó wà ń bí, gbogbo ẹ̀ pápátá, gbogbo wọn ni wọ́n kí yín, wọ́n dẹ̀ dúpẹ́. So wọ́n ní lágbára Ọlọ́run wọn lójú òní tì yín o. Tán bá rán wa sí yín, àwa jíṣẹ́ o. Mo dẹ̀ ti sọ fún yín gẹ́gẹ́ bí ìpàdé tá a ṣe, I am always available. Ẹ má dẹ̀ jẹ́ kẹ́rù kó bà yín, ẹrù ébodò. Ẹ tí ó bá ti lóun ò lè wá kú, kò lè jóye lé bàbá ẹ̀. A ní rí jù báyìí lọ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa. Alimi Ismaila Ọlá ẹ ṣé, ẹ kú àdúró ti wa láti Dubai, ẹ ṣé gan. Ọmọlúkà lórúkọ tèmi lẹ́ẹ̀kan sí. Ojú mi rèé, ẹ̀yin tẹ́lẹ̀ fẹ́ wojú mi. Ẹ ṣáà ń pariwo kí n gbé kámẹ́rà síbẹ̀. Ó ní ẹ ti rí bẹ́ẹ̀ yẹn, ẹ dẹ̀ mọ̀ pé ojú máa ń tì mí tí bá ti wà láàrin èrò. So kò ní jù bẹ́ẹ̀ lọ, a dúpẹ́ lọ́wọ́ yín o. A ní rí jù báyìí lọ, a tún tẹ̀síwájú lọ sí àwọn ìlú míì, àwọn lónìí. So a ní rí jù báyìí lọ, ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ̀yin tí ẹ bá fẹ́ bá wa sọ̀rọ̀ lẹ́yìn gbogbo ètò, a fi tẹ́ jẹ́ ọmọ 07046092484. So nọ́mbà tó wà ń bẹ̀ òun ni kẹ́ ẹ pè sí, tẹ́ bá ti pè Ọmọlúkà ló máa gbé, kì í ṣe PA, kì í ṣe anybody. Àti pin ní nọ́mbà yẹn. Ẹ ṣeun, àdúpẹ́ o. A ní jù bẹ́ẹ̀ lọ, a fẹ́ tẹ̀síwájú. God bless you.